أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدبفون الله سبحانه وتعالى، أترى إكاتي فوج شنلا محمد صلى الله عليه وسلم. إكا الله بأداتو نتاكم با أولا إلي جتا الله سبحانه وتعالى أيتو نتانتو سنين باريكم با نبوة محمد صلى الله عليه وسلم. كما وادولو ريانيكا كما با وراء àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ń ṣe ní ẹ̀sìn ní ti tòdodo gẹ́gẹ́ bí ọba dẹ́dà wa, gẹ́gẹ́ bó ṣe pa wá láṣẹ. À ń bẹ Allahu subhanahu wa ta'ala wípé kó jọ kó dákun kó kà wá sínú àwọn ẹni tó já sí wípé èyí tí wọ́n máa sọ lọ́rọ̀, èyí tí wọ́n máa ṣe níṣẹ́, èyí tí wọ́n fẹ́ fi rí ọ̀nà ọba tó dá wọn ni wọ́n máa sọ, wọ́n dẹ̀ máa ṣe. À ń bẹ kó yọ wá kó nú àwọn ẹni tó já sí wípé èyí tí wọ́n máa sọ lọ́rọ̀, wọ́n dẹ̀ máa ṣe níṣẹ́ ohun tó yapa sí ìlànà ohun Allah àti òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ni. Ẹ̀yàn máa wá kíra wa pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, ní ìrọ̀lẹ́ yìí èyí tí a fẹ́ tara bára wa sọ, òun náà ni lórí ẹ̀bẹ̀ kí ẹ̀bẹ̀, bẹ́ẹ̀dẹ̀ ni àròyé òṣì, bẹ́ẹ̀dẹ̀ ni ìsọkúsọ ọ̀rọ̀ èyí tí broda AKEWUGBAGOLD, so uncle AKEWUGBAGOLD tí wọ́n sọ, tó dẹ̀ já sí wípé kò ṣe kíni, kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn àwọn mùsùlùmí, so àsán rédèrèdè àti ìranù gbáà ni. So broda AKEWUGBAGOLD gbogbo wa láti mọ̀ wọ́n wípé kò sí ìdí táwọn máa ń wà tí wọ́n tó tayọ wípé àwọn máa ń sọ ohun tó já sí wípé ó ṣàfíìvọ̀ wọn, ohun tó já sí wípé yóò ṣàjẹ́ káwọn èèyàn fẹ́ràn wọn, ìfẹ́ àwọn èèyàn ohun làwọn máa ń wá káàkiri ti wọn. So tó bá sọ̀rọ̀ lọ, tó bá sọ̀rọ̀ bọ̀, ẹ rí pé kò sí nǹkan kan tí wọ́n fi sọ̀rọ̀, kò dẹ̀ sí ohun tó mú wọn tí wọ́n fi sọ̀rọ̀ tó tayọ wípé wọ́n fi ń wá sympathy látọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n ṣe kíni, látọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n ń torí wọn sọ irú ọ̀rọ̀ tí wọ́n sọ. Lórí ọ̀rọ̀ tí ń lọ láàrin àwọn aláṣìṣe bẹ́ẹ̀dẹ̀ ni àti broda Yínká Ayéfẹ́lẹ́, oye, nípa pé àwọn òòṣà àwọn aláṣìṣe a máa gba ètùtù, bẹ́ẹ̀dẹ̀ ni a máa MUJE. Kò sí tó bójẹ́ rọ́mbẹ̀, Yínká Ayéfẹ́lẹ́ ò jẹ̀bi, ẹni tó sì wá sọ̀rọ̀ lórí rédíò náà òun náà ò jẹ̀bi tó bá yá sí pé táwọn bá ń ṣe nìyẹn. So kò dẹ̀ sí ẹnikẹ́ni nínú àwọn aláṣìṣe tó lè ya ẹnu rẹ̀ sọ pẹ̀lú àrídájú pé àwọn òòṣà wọn èyí mú ẹ̀jẹ̀, wọn èyí sì gba ẹ̀jẹ̀. Irọ́ ni ẹni tó bá sọ fún pé òòṣà àwọn aláṣìṣe kìí gbẹ̀jẹ̀, kìí sì mú ẹ̀jẹ̀, ẹ sọ fún pé baba ńlá irọ́ ni. Oye, ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń bẹ nínú ìgbésí ayé àwọn aláṣìṣe nínú ẹ̀sìn wọn, òun làwọn onífíìmù Yorùbá fi máa act fíìmù. So
tó ẹ jẹ́ ká wá gbọ́ ohun tí Mr. AKEWUGBAGOLD ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Wọ́n ń bẹ àwọn aláṣìṣe wípé káwọn aláṣìṣe kí wọ́n lọ jèbùrẹ́. Ẹ̀yin aláṣìṣe ẹ má jèbùrẹ́ o, Ọlọ́run bò ní jẹ́ ilé jèbùrẹ́ o, ẹ ní jèbùrẹ́ o, ẹ bínú tán, ẹ faraya, ẹ banújẹ́, ẹ ṣe bó ṣe wù yín, ẹ ṣe jákujàku, óyé ẹ má jèbùrẹ́. Ẹni bá ní kẹ́ má jèbùrẹ́ orí rẹ̀ ò pé, ẹni bá ní kẹ́yìn aláṣìṣe kẹ́ má bínú, bẹ́ẹ̀ dẹ̀ ní kẹ́ má fasọya, kẹ́ má faraya, orí oúntọ̀ ń kò pé nǹkan kan dààmú rẹ̀ lẹ́ni tó bá sọ bẹ́ẹ̀. Ó yẹ jẹ́ ká gbọ́n tí Mr. AKEWUGBAGOLD sọ. Tí a bá gbá lẹ́sẹ̀ lójú, gbá nínú, gbá lórí, owó tó wá sí níbẹ̀ náà yóò tó pẹ́ fáwọn èèyàn náà ni. Ẹ dákun eléyìí ni mo fi wá bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo traditionalist. Yínká Ayéfẹ́lẹ́ kì í sálárì fún. Yínká Ayéfẹ́lẹ́ kì í ṣẹni tí wọ́n ń wọ ẹ̀sìn kan nílẹ̀. Yínká Ayéfẹ́lẹ́ kì í ṣẹni tó yẹ ti ẹ̀sìn kankan. Coincidence ni nǹkan tó ṣẹlẹ̀. Mo fi orúkọ Ọlọ́run bẹ̀ wá. Elédùmarè tẹ nígbàgbọ́ sí mo fi bẹ̀ yín. Ẹ dákun ẹ já sàmójú kúrò lórí ọ̀rọ̀ yẹn. Tábàlà máa gì pé o ti ṣe ti pẹ́ ẹni tí ó bá ṣe kó lọ kọ́ọ̀tù ẹni tí ó bá nígbà tí wọ́n wé sí kàní. Ní tí ìṣẹ̀lẹ̀ lásìkò yìí bí bàbá ṣe yí ká máa yé ni. Mo rí tẹ́lẹ̀ kan jáde tó ní Yínká Ayéfẹ́lẹ́ ni wọ́n náà fẹ́ máa jọ. Gbogbo àwọn tẹ́ fẹ́ máa fi wéyẹ ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ò ní rẹ̀ gbogbo wọn náà tó ga jù ẹ̀ lọ́wọ́ náà sì ní sùn. Mo bẹ gbogbo oníṣẹ̀ṣe lórí tí ìṣẹ̀lẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ náà ti jáde. Ẹ̀bẹ̀ IRANU àti ẹ̀bẹ̀ ìrégbè òun lẹ̀ ń bẹ̀bẹ̀ Mr. AKEWUGBAGOLD. Ẹ̀bẹ̀ jákujàku, ẹ̀bẹ̀ rédèrèdè tí ò ní làákà inú kankan. You're pleading to the idolaters, to the disbelievers, to the elebos, to the alasises is a total nonsense and nuisance. So, pàpín àti parí IRANU àti ìrégbè. So, òun ni ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ àwọn aláṣìṣe. Ẹ mọ̀ pé tẹ́ bá yó, tí ẹ bá yó, tẹ́ bá jẹun yó, kò ní sí pé ẹ fẹ́ bínú. Tẹ́ bá ti jẹ búrẹ́dì tán, tẹ́ yó, tí kò yín le, kẹ́ wá bínú gidi gan, kẹ́ wá faraya gidi gan, kẹ́ banújẹ́ gidi gan, kẹ́ larí mọ́lẹ̀ gidi gan. Kọ́ má bínú kíni? Lórí kíni wọ́n fi ní bínú? Wọ́n gbọ́dọ̀ má bínú, kọ́ bínú gan náà ni ó dá. Káwọn aláṣìṣe bínú náà ló dá. Kọ́ bínú, ìbínú wọn ta ló rí bínú tàwọn aláṣìṣe rò. Kọ́ má bínú kíni? A ní ẹ bínú? A ní ẹ bínú sẹ́? Ẹ ní bínú bò, ọ̀nà wo ni wọ́n fi ní bínú? Àwọn èèyàn ń ṣẹbọ ẹni kọ́ má bínú. Àwọn ẹlẹ́bọ má ń bínú náà ni, inú wọn dùn láwọn ẹlẹ́bọ. So, ojú wọn máa ń dúdú ní, inú wọn máa ń dúdú náà tẹ́lẹ̀ ní, wọ́n dúnú láwọn aláṣìṣe. Ẹ wá ní kí wọ́n má bínú, ẹ ń bẹ̀ wọ́n lórí kí nìyẹn? On what? Fún kílẹ̀ ń bẹ̀ wọ́n fún? So kí ni Ayéfẹ́lẹ́ tí sọ tẹ́ ń bẹ̀ àwọn aláṣìṣe? Ṣáyéfẹ́lẹ́ ló sọ̀rọ̀ ni, ṣebẹ́ nìkan ni wọ́n interview tí wọ́n fi wá ṣe kíni tó tọ̀ ń fi sọ pé àwọn máa ń ṣe kíni, àwọn máa ń fi èèyàn ṣe kíni, àwọn máa ń fi èèyàn bọ òòṣà wọn. Kò sí aláṣìṣe kan tó lè tako eléyìí tó ní làákàyè torí ohun tí ń bẹ lákọọ́lẹ̀ Yorùbá ni. In tí ń bẹ lákọọ́lẹ̀ nú àkọọ́lẹ̀ àwọn aláṣìṣe ni. Ṣé àwọn oògùn ọ̀sí nínú oògùn àwọn aláṣìṣe tó yá sí pé wọ́n máa ń fi ẹran èèyàn ṣe ni? Nínú oògùn ìwé àkáǹtì oògùn àwọn aláṣìṣe. Ṣebí ń bẹ́nu rẹ̀ tó máa ń fi ẹran èèyàn ṣe ń bẹ́nu ẹ̀, ṣe wọ́n máa ń fi ẹran èèyàn ṣàṣejẹ lọ́dọ̀ wọn, àbí wọn máa fi ṣàṣejẹ ní? Èwo ni ọ̀rọ̀ Mr. Ayéfẹ́lẹ́ ẹni tẹ́ interview yìí kọ́lọ̀n bá wa fọ̀nà má kó gba ìsìláàmù jàre. So bó ṣe rí gẹ́lẹ́ náà ni àwọn aláṣìṣe ń ṣe, wọ́n máa ń fi àwọn èèyàn bọ òòṣà. Ẹ wá ní kọ́ má bínú, wọ́n ní bínú kíni? A ní ẹ bínú. Ẹ ń fi àsìkò yìí ẹ fi ń bẹ àwọn aláṣìṣe, ẹ̀bẹ̀ lórí kíni yẹn? So ẹ̀bẹ̀ kíni? Lórí kílẹ̀ ń bẹ̀ wọ́n fún? Kílẹ̀ ń bẹ̀ wọ́n fún? Ẹ̀bẹ̀ òṣì àti ìranù, ẹ̀bẹ̀ rédèrèdè, ẹnu tó ẹkẹ́ máa fi ṣe àsìkárù lẹ́ fi ń bẹ aláṣìṣe. Ẹ̀mẹ́ èyí tó kàn nínú ọ̀rọ̀ yín fa wallahi alazim. So ẹ̀mẹ́ èyí tó kàn nínú ọ̀rọ̀ yín, ẹnu tó ẹkẹ́ máa fi ṣe àsìkárù, ẹni tó ẹkẹ́ máa fi ṣe ìrántí Allah bá dẹ́dà, òun lẹ wá fi ń bẹ àwọn aláṣìṣe pé kí wọ́n má bínú kíni?
tí wọ́n bá bínú kí ni wọ́n fẹ́ ṣe wọn níṣẹ́ mi tó tayọ kan bínú náà kò sí iṣẹ́ mi tí wọ́n fẹ́ ṣe wọn ní occupation kankan tó tayọ kan bínú náà. Their main occupation now is to get angry. Wọ́n gbọ́dọ̀ bínú, wọ́n sì gbọ́dọ̀ má bínú. Ẹ bínú ẹ̀yin aláṣìṣe ìntẹ́ ẹ̀ fi ní bínú. So kóògùn payín tẹ̀ bá bínú ẹ̀yin aláṣìṣe Ògún kó payín tẹ̀ bá bínú, Ṣàngó kó fún ẹ̀jẹ̀ yín mu tẹ̀ bá bínú ẹ̀yin aláṣìṣe. Kẹ́ ẹ bínú gangan làwa fẹ́. Ìgbà ẹ má bínú yun ẹ gbọ́dọ̀ má bí wọ́n má bínú kí ni ẹ rí Mr. alágbára omi yìí ṣá irú rédèrèdè olélé yìí irú rédèrèdè olélé yìí so kọ́ má bínú báwo ẹ wá ń bẹ̀ wọ́n ẹ ń bẹ aláṣìṣe ibi káwọn aláṣìṣe kọ́ má bínú wàláhì má ti ẹ bàjẹ́ gan fa Mr. alágbára omi wàláhì ẹ bàjẹ́ eléyìí tán ṣe yìí kìí ṣe ìsìláàmù lẹ́ ń ṣe rárá àti rárá kìí ṣe ìsìláàmù lẹ́ ń ṣe rárá àti rárá. ìranù gbà ní bàbá ńlá ìranù. tó bá ń sọ pé èèyàn ń ṣe ìranù ìyáláyá ìranù ohun lẹ́ ń ṣe ìyáláyá ìranù ohun lẹ́ ń ṣe tóyé ìyáláyá ìranù. àwọn kúkú sọ fún yín kò sí tó kàn wá pẹ̀lú ẹnì kankan. tó bá sọ pé èèyàn ń ṣe ìranù èèyàn ń ṣe ìrégbè wàláhì ìranù lẹ́ ń ṣe. káwọn aláṣìṣe kọ́ má bínú. On what note? Ó ti tẹ́lẹ̀ apology pé wọn ò mọ̀ dígbà sí rí ni. Ẹ wá dákun ẹ jẹ́ ká forgive ẹ nítorí tọ́lọ́run. Mo bá Yínká Ayéfẹ́lẹ́ mo bá appeal pé ẹ dákun ẹ jẹ́ ká mójú kó mbẹ́. Àwọn tá a jọ bára wa jẹ́ ẹja continue eléyìí. Kọ́nà mo tètè bá a pa ní eléyìí náà. Ẹ gbọ́rọ̀ rédèrèdè ẹ gbọ́rọ̀ jákujàku lẹ́nu yín Mr. AKEWUGBAGOLD ẹ bá Ayéfẹ́lẹ́ ẹ bá ṣe kí ni ẹ bá bẹ̀bẹ̀. So àwa tàjọ ń bára wá jà, that is àwọn aláṣìṣe tó ń bá ìsìláàmù jà àti búbú ànẹ́bì tó ń bú ànẹ́bì àti ìbú Allah tó ń bú Allah kí wọ́n máa ká máa jà á lọ. Má tẹ́ ń ṣe fà wàláhì ẹni yìí ó yẹ kí wọ́n wá dókítà fẹ́ lè wàláhì ó yẹ kí wọ́n wá dókítà fún yín. Ó yẹ kí wọ́n wá doctor fún yín. You need a doctor, a very good doctor. So doctor tí ó ṣe check up fún yín ní check up tó yanjú ẹ need ẹ̀. So kí wọ́n forgive Ayéfẹ́lẹ́. So àwa tá ń bára wá jà ká máa jà á lọ. Irú ẹ̀bẹ̀ dìndìnrín wo wá lélẹ́yìí báyìí nìsí. Ẹ̀bẹ̀ dìndìnrín lélẹ́yìí kò tiẹ̀ nílà kò tiẹ̀ mọ́pọlọ kankan dání rárá àti rárá. So your pleadness does not make a single sense, an atom of sense. Your pleadness to the idolaters does not make a single sense. Ẹ̀bẹ̀ yín tẹ́ ń bẹ̀ kò mú làákàyè kankan nù làákàyè ẹ̀bẹ̀ yín yóò mú dání rárá àti rárá. Ẹ ti bá Mr. Ayéfẹ́lẹ́ ẹ ti bá wọn ṣe kíni ẹ ti bá wọn bẹ̀bẹ̀ on behalf of wọn àwa tá ń jà ká máa ṣe kíni ká máa jà lọ nǹkankan Ọlọ́run bá wa yanjú rẹ̀. Ókè bọ́n ṣe ń bú ànábì kó máa bú lọ àbí àmọ́ kí wọ́n yáfẹ́ Ayéfẹ́lẹ́. ẹ̀yin aláṣìṣe tẹ́ bá fi lè yáfẹ́ Ayéfẹ́lẹ́ tẹ́ bá fi lè ṣe kíni tẹ́ bá fi lè yáfẹ́ Ayéfẹ́lẹ́ oyè Ògún pààyín Ṣàngó pààyín yóò gba ẹ̀jẹ̀ yín gbẹ tẹ́ bá fi lè yáfẹ́ Ayéfẹ́lẹ́ tẹ́ bá fi lè forgive ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ lè forgive ẹ̀. Tẹ́ bá fi lè forgive Ayéfẹ́lẹ́ kógùn pààyín tẹ́ bá fi lè forgive Ayéfẹ́lẹ́ kí Ṣàngó fa ẹ̀jẹ̀ yín gbẹ oyè kí ọ̀sán yìí àbí wọ́n ti ń pè kẹ̀yí aikin kàkàjì náà kàkàwẹ̀ kí bó wọ́n ti ń pè orò kó gbéyàwó ẹnìkọ̀ọ̀kan yín lọ tẹ́ bá fi lè yáfẹ́ Ayéfẹ́lẹ́ kí orò gbéyàwó ẹnìkọ̀ọ̀kan yín lọ tẹ́ bá fi lè yáfẹ́ Ayéfẹ́lẹ́ kí wọ́n yáfẹ́ kíni kí lẹ́ni ẹlẹ́ni sọ tí wọ́n fi yáfẹ́ rẹ̀ why yáfẹ́ lórí kíni on what. Tọ́ ẹ̀yin aláṣìṣe òsáyín a máa gbẹ̀jẹ̀ mùjẹmùjẹ lòsáyín òsáyín a máa mú ẹ̀jẹ̀ a máa gbèyàn kò sí wọn bí dá ẹ̀ tó bẹ̀kẹ́ yí padà. Àní nínú àwọn ìwé ògùn yín lè tó tẹ̀ súnmọ́ tó sí bí nínú àwọn ìwé ògùn yín sẹ́ ìfẹ́ ẹran èèyàn ṣe àṣejẹ́ ń bẹ́nu rẹ̀ wọ́n a máa fi ẹran èèyàn ṣe àwọn nǹkan èlò àwọn ògùn kọ̀ọ̀kan nínú àwọn ìwé ògùn yín. Bó wá ní àwọn tẹ́ gbé kalẹ̀ tẹ́ gbé lọ́lọ́run tẹ́ ń jọ́sìn fún eléyìí ni ò wá ní mú ẹ̀jẹ̀. So eléyìí ni ò wá ní mú ẹ̀jẹ̀. Ìwé ògùn yín gan láwọn ògùn tẹ́ ń ṣe nítòsí ń bí àwọn àwúre
àwọn òṣólẹ̀ òfò tẹ́ ń ṣe nínú àwọn òṣólẹ̀ míì àti àwọn àwúrè míì ẹran èèyàn ìmọ̀ ń wà nínú àwọn nǹkan èlò tí ẹ̀ fi máa ń ṣe òòṣà tẹ́wàá máa ń gbárùkù tí òun ni ò wá ní gba ẹ̀jẹ̀ so tí oògùn àwúrè bá máa ń gba ẹran èèyàn ń bí mọ́ tẹ́ ń ṣe wallahi alazim ẹ wá ń bẹ̀ wọ́n so ẹ wá ń bẹ̀ wọ́n wá ní kó má bínú kó wọ́n lọ jèbùrẹ ẹ jẹ búrẹ́dì tẹ́ bá ti jẹ búrẹ́dì tínú yín bá ti le dáadáa ẹ wá yarí ẹ wá bínú ẹ fárígá so ẹ yarí kẹ́ bínú kẹ́ ṣe kíni kẹ́ fárígá kẹ́ change ẹ fáwọn èèyàn tẹ́yẹn ẹ ní kankan tẹ́ ṣe náà bẹ́ẹ̀ náà mo rí èyí ọmọ bó wọ́n ti ń pè ọmọ tó lọ visit ẹ̀wọ̀n dé yìí so ọmọ tani ọlọ́run àbíbẹ̀kọ́ bẹ́ẹ̀ náà mo rí tó náà gbé pípà dánú wá ní ó mà dá kí a máa lọ school eléyìí ṣe wá ya aláìmọ̀kan báyìí eléyìí ṣe wá ya olódo báyìí eléyìí ò ṣe wá kẹ́kọ̀ọ́ kankan báyìí ó wá gbéwé dání ipò àwọn fẹ́ jà fún ìlú bàbá wọn ìlú Yorùbá ókè ayéfẹ́lẹ́ yìí sọmọ Yorùbá àbí díndínrìn so ayéfẹ́lẹ́ kìí sọmọ Yorùbá tápà lòun sọ so ìlú bàbá tí ẹ̀kọ́ lòun wà so wàláhí àwọn aláṣìṣe yìí they are bunch of illiterates wọ́n ti kú lórí jù wallahi alazim àìmọ̀kan ti pọ̀jù fáwọn ọmọ aláṣìṣe yẹn àìmọ̀kan ó ti pọ̀jù nínú ìgbésí ayé wọn ẹ wá ní kí wọ́n má bínú ẹ bá Mr. Ayéfẹ́lẹ́ ẹ bá wọn bẹ̀bẹ̀ nǹkankan ìjà tá ń jà lọ káwà kọ́ntínú rẹ̀ ok wọ́n kọ́ntínú ìmọ̀ buwá nẹ́bì so kún wá forgive Ayéfẹ́lẹ́ wọ́n ní Ọlọ́run ní jẹ́ kí wọ́n lè forgive Ayéfẹ́lẹ́ in tí wọ́n fi forgive Ayéfẹ́lẹ́ Ọlọ́run ní jẹ́ kí wọ́n rí ẹ̀yin aláṣẹ tẹ́ bá fi lè forgive Ayéfẹ́lẹ́ pẹ́rẹ́ Ògún pa gbogbo yín orò gbé àwo yín lọ Ṣàngó gba ẹ̀jẹ̀ yín gbẹ ẹ má forgive ẹnì kankan kóyé torí a rí pé nǹkan yẹn wọ̀ yín lára gan tara ó wọ ara yín gidi inú yín bàjẹ́ inú yín ó dùn ẹ sì gbọ́dọ̀ dùnnú bó lẹ́ sì fẹ́ dùnnú ẹ̀yin ọ̀tá Allah sáwọn ọ̀tá Allah bẹ̀rẹ̀ dá máa ń dùnnú ni ọ̀nà wo lẹ́fẹ́ fi dùnnú so kẹ́ ìbànújẹ́ náà ni ìbànújẹ́ náà làwọn èèyàn bí tí máa ń kó nínú ìṣẹ̀mí ayé wọn bí kòkòrò òun náà ni ti irú yín báyìí so pọ́n mọ́ bínú bò ẹ dákun ẹ bínú mi ò fẹ́ jẹ́ kó pẹ́ púpọ̀ kóyé mi ò fẹ́ jẹ́ kó ṣe kíni mi ò fẹ́ jẹ́ kí ó pẹ́ púpọ̀ gbólóhùn jẹ́ péré mọ́ kan fẹ́ ọ̀rá sọ òun náà ni mo dẹ̀ ti ṣe kíni òun náà ni mo dẹ̀ ti sọ yẹn káwọn aláṣìṣe kí wọ́n lọ kọ́kọ́ má bínú ẹ bínú so àwa fẹ́ kẹ́ ẹ bínú ẹ má dá Mr. alágbára omi Mr. Akewu lóhùn ìsọkúsọ ọ̀rọ̀ ni Mr. Akewu ń sọ ẹ bínú dáadáa ní ìbínú gidi tààrà ní ìbínú tó ní agbára nípa tẹ́bá wá bí tán káwàwò bọ́yá ẹ lè mú sánmà wálẹ̀ tẹ́wàá mú ilẹ̀ lọ sánmà padà tẹ́bá tó bẹ̀ so kọ́ má bínú kò lórí tí yín ká mo bẹ̀bẹ̀ ni gbogbo ń tẹ́ nígbàgbọ́ mo bẹ̀ yín ẹ JEBURE èmi náà bẹ̀bẹ̀ mo tẹ́ka apology mo rí pé àwọn èèyàn tí ń fẹ́ kí kíní yẹn fi yọ dìbì tó yẹ o ẹlòmíì pẹ́ tó jẹ́ kó ní inú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì pẹ́ bóyá wọ́n ti jọ fa nǹkan ti tẹ́lẹ̀ lódodo kò sí bí wọ́n ṣe sọ̀rọ̀ Ọlọ́run èèyàn tí ò níbi yẹn ẹlẹ́rọ pé bí ẹ ṣe wà nẹ́bí yẹn ẹlẹ́rọ pé kì í ta gbogbo wa lára ni tí mo bá wọ mí tí mo bá wọ nẹ́bí wa sáré pa fóònù mi ni màmá sí asàfùlà wọ́n fẹ́ jẹun níjọ́ kan lẹ́yìn kan bá àjẹ́ mi lè jẹun alẹ́ ọjọ́ náà fún tìbànújẹ́ bó ṣe rí lára tèmi náà nítorí sẹ̀sẹ̀ náà ó rí lára ẹ̀ bẹ́ẹ̀ náà nítorí kírísítẹ́nì náà ó rí lára ẹ̀ àràbà tó ra mọ́ọ̀dọ̀ gbà rere. ẹgbẹ́ náà ṣe lọ torí àtijọ́ àti mú ránuwó so ẹwà ń bẹ àwọn ẹlẹ́bọ bẹ́kì ṣẹ́rí kò sí tó burú téèyàn bá káṣe dédé téèyàn bá ṣẹ èèyàn kódà kó má jẹ mùsùlùmí kò sí tó burú bí kéèyàn sọ pé kó má bínú àmọ́ ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ àwọn ẹlẹ́bọ yún ẹ̀bẹ̀ kí ẹ̀bẹ̀ ni torí tí ń bẹnú ẹ̀sìn wọn ni wọ́n máa ń fi èèyàn ṣe ètùtù wọ́n ń ṣe ètùtù pẹ̀lú èèyàn wọ́n lè tako eléyìí láyé wọn wọ́n lè ẹ́bà tako wọ́n máa ń fi èèyàn ṣe ètùtù
wọ́n máa ń fi nǹkan èèyàn ṣe oògùn oṣólẹ̀, oògùn àwúre, oògùn owó bẹ́ẹ̀bẹ́ nínú àwọn àkáùntì wọn. Ìfi nǹkan èèyàn ṣe gbogbo àwọn nǹkan yìí bẹ́ẹ̀bẹ́. Bó wá ní òòṣà tí wọ́n ń bọ, òun wá ní ò ní gba odidi èèyàn, òun ní ò ní gba ohun tó ju odidi èèyàn lọ, òun ní ò ní mú ẹ̀jẹ̀. Ẹ wá ní kí wọ́n má bínú. Wọ́n má bínú kí ni? Ẹ dákun ẹ bínú. So in tí ó mú yín tẹ́ fi ní bínú, kọ́lọ̀ má jẹ́ kẹ́ rí, kẹ́ bínú dáadáa. Ohun táwa fẹ́ nù, kẹ́ bínú. Kínú yín bàjẹ́, kẹ́ fárígá, kórí yín gbóná. Ohun táwa ń fẹ́ náà nù. Ó yé, Ọlọ́run bò ní jẹ́ kẹ́ rí má bínú. Ó dàbọ̀. Assalamu alaikum.